gbogbo abiyamọ ẹ gbà mí o, ẹ gbà mí lọ́wọ́ ẹ̀mí àlọ́rin o, ẹ dákun ẹ gbà mí gbogbo abiyamọ ayé o, ẹ gbà mí lọ́wọ́ ẹ̀mí àlọ́rin o. Àná ni wọ́n sẹ́ni fọ́nà kan sí mi ipa ti gbé mi lọ ilé ẹjọ́ o, ẹ gbà mí lọ́wọ́ ẹ̀mí àlọ́rin o, ẹ gbà mí o. Bọ́n ṣe wá jí mi gbé ń jọ́ sí ni o, tẹ́lùmí mi fẹ́ bọ́, wọ́n pa mí tán díẹ̀ lókù o. Bí wọ́n tún ṣe gbé mi lélẹ̀ yìí wọ́n tún sàn ọ̀dọ́ yẹn wọ́n tún sàn yìí o. Ilé mi jẹ́ mo jókòó mo sùn sí o. Mo ti gbọ́ ó kọ̀la gbogbo ọtí kan sọ pé yẹn wọ́n ń gbé ta ọlọ́ọ̀lọ́ kóòtù. Mo sùn lé mi jẹ́jẹ́ lánàá ni mo tún rí fídíò ni wọ́n sọ pé àwọn kinní kan lọ́ọ̀yà ẹ̀mí àlọ́rin gbogbo wọn tún tẹ́tìn mi báyìí o. Ojoojúmọ́ mọ̀ ń pariwo ìyẹn mọ̀ gbúdọ̀ kú nǹkan ọmọ gbúdọ̀ ṣe mí. Bàbá wa Ládọjà olóyè Sunday Igboho kábíyèsí ọ̀nìrìṣà ẹ mọ̀ wà ń bẹ́ẹ̀ wọ́n tún gbé mi lọ lọ́ní kọ́hún. Mo tún mo fẹ́ ọ́nà wọ́n dẹ́pọ̀ bá a lọ ní bàbá àwọn kìnnìkan wọ́n tún sọ pé wọ́n wà nǹkan tún lọ ní. Èmi ò ní lọ ní tẹ́ o àfi tẹ́ àgbókù mi débẹ̀ o ìyìn ní lọ ní tẹ́ o wọ́n wá gbé mi jọ́sí wọ́n fẹ́ lù mí pa o wọ́n lù mí ó ti àfẹ́ sáìtì mi ó àfẹ́ tẹ́tì mi ìyà tó fi jẹ mí. Alẹ́ mi wọ́n lọ jù mí sínú kọ̀ndẹ́ẹ̀mù àwọn tó ní wọ́n lọ pa ibẹ̀ wọ́n lọ gbé mi sí. Lúlú ọmọ tó wíwọ́ fún mi èmi tí wọ́n lùlùlù tí ìfilé rìn mọ́. Nígbà gbogbo àwọn abiyamọ ayé wá dá sí náà wá ní kó ti di ìtìjú lọ́mọ̀jẹ̀wọ́ padà tú mí lẹ̀ mọ̀ ń kémò kí àwọn èèyàn mọ̀já sí mi. Àwọn ẹ̀mí àtẹ́ni wá gbé mi jọ sí mo tún ti lọ kóòtù o. Ṣé ẹmọ tí wọ́n padà bàbọ̀ ní pé ó yá ọmọ òun ẹ̀tún lọ jí gbé wá bẹ́ẹ̀ tí wọ́n gbé ẹ lọ gbé rúgúsú ọmọ tí ń gbé lọ ni ìlẹ́yìn lọ ni Ìbàdàn mo mọ̀ ń gbé mo tàtìbà lọ sára lọ ni wọ́n ní mo ṣe ń sẹ́míà ni mo ń ṣe lọ́yà ni mo ń sára lù wọ́n wá ń tẹ́tì mi ní báyìí ni o. Ẹ wá gbọ́n tí wọ́n wí o ìyín pìlẹ̀ gbọ́n tí wọ́n ní kí owó gbọ́ nìsín. Bàbá Fẹ́mi Fálànà ọmọ wọn ní ṣòwò rẹ ẹ̀yin lẹ gbà mí ń jọ́ sí o ẹ tún wá gbà mí o gbà mí láàgbà o ẹ dákun o ẹ tún wá gbà mí o mọ̀ pé ẹ̀yin lẹ dá sí ń jọ́ sí ẹ tún wá gbọ́ tí wọ́n ní mo ṣe o mo ṣẹ̀ ń gbọ́ tí mo ṣe báyìí ni o. Àtàgbẹjọ́rò àtọba àtàràlù wọ́n ti fọkọ̀ ẹ̀mí mi o bí mo kú bá ìgbọ̀n báyìí bá mo kú àmọ́ nápa mi o jẹ́jẹ́ mi mo jókòó bá dàn mi o ni mo ṣẹ̀ṣẹ̀ mi o ni mo ṣẹ̀ṣẹ̀ mi o ilẹ̀ lọ mọ́sálásí mọ́ lọ mọ́sálásí ilẹ̀ tó sọjọ́ sọ́ọ̀sì padà o ilẹ̀ fẹ́ kí wọ́n mọ́ kiri o ẹ wá gbọ́ tán ni mo ṣe o ẹ ṣàánú mi o. Ẹni tí a fẹ̀sùn kàn yìí ta lọ́lọ́run àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n kóra wọn jọ wọ́n wọ agbádá wọ́n wé láwàní wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress wọ́n wá lọ pàfọ́ọ̀mù irun tí wọ́n táìtù ní irun pé àwọn kí wọn ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ní àbí nǹkan kan àmọ́ tí wọ́n ń bọ níbẹ̀. Níjọ́ tí àwọn ń ṣe ọdún wọn èmi náà kí irúmọlẹ̀ mi nídìí òòṣà mi ìtẹ́mọ̀ ni mo ṣe nù. Wọ́n níjọ́ tí àwọn ń ṣe ọdún àwọn ẹmọ́gbọ́n tí gbogbo àtọba àti emir àtàwọn aráàlú tẹ́tẹ́mọ̀ gbé mi lọ kóòtù fún. Agbẹjọ́rò sì lélẹ́yìí ìwọ náà sì ń rojọ́ nǹkan márùn lẹ́nu rẹ. Ó ní mo lọ wájú òòṣà mi mo wá forí mi balẹ̀ níwájú òòṣà mi ó wọ́n ní tí mo ṣe nù. Wọ́n ní mo fọwọ́ wọ́n ní kọmọ tí ayé mi. Ní múra wọn. Ìmúra wọn dẹ́sẹ̀. Wọ́n ní múra mi wípé mo wá gbádá mo borí mi ṣé àìborí ilẹ̀ Yorùbá ni. Ẹ lọ sí temple bàbá mi Awúdélà ní Lagos State lágbọ́wá bọ́n bá ti wà wájú fún abọ́sẹ̀ foríbalẹ̀ lèmi náà foríbalẹ̀ mo lórí mi rèé o. Èjì ogun ọba nílé fáyé fún orí mi rèé báwa náà ṣe ń senú gbogbo tẹ́lẹ̀ ń ṣe ìlàwà náà ń senú ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá ń borí nù ṣẹ̀ṣẹ̀ à ń borí nù ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá foríbalẹ̀ nínú bẹ́ẹ̀ bá borí nù Islam à ń borí nù ṣẹ̀ṣẹ̀ bí a foríbalẹ̀ nù Islam à ń foríbalẹ̀ nù ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ wọn mọ̀ sẹ́ gbogbo ara ayé ẹ̀mọ̀ gbà mí ṣé ìwà dáná báyìí nígbà wọn sọjọ́ pé wọ́n ń gbé mi lọ kóòtù àtọ̀ ní tí mo rò pé wọ́n tún sọ pé bóyá ó tún ṣẹlẹ̀ wọ́n ní ìjọ táwọn sọdún èmi náà kiri mọ́lẹ̀ mi láì pé mo lọ kiri mọ́sálásí láì lọ lé àfà lọ kí níwájú ògún mi níwájú fáà mi náà mo ti ń kí nǹkan mi mo sì ń kí wọn ẹ mọ̀ gbà mí ẹgbẹ́ tí mo ṣẹlẹ̀ lọ agbẹjọ́rò gbogbo ẹ̀yin ajàfọ́tọ̀ ọmọnìyàn wọ́n mọ̀ fi ìyà jẹ wá wọ́n mọ̀ tẹ́tọ̀ mi lójúmọ́ lẹ́mọ̀lẹ́ wọ́n máa rí mọ́ bọ́ lọ́rin ìlú tí ń gbé ìtí ẹ̀sẹ̀sẹ̀ ń bàdàn sọ ti wá dẹ̀sẹ̀ ń lọ ni
Ìbàdàn mò ń gbé o mọ̀mọ́ dáná ayé ayé ẹ̀mọ̀ gbà mí mò ń gbé Ìbàdàn mò ń kírú mọ́lẹ̀ mi ẹ̀yin pè ní irun àwa pè rú mọ́lẹ̀ kí ṣe àlọ́kọ̀ mi pẹ̀lú tẹ́yìn ń ṣe mò ń ṣe kọ̀rọ̀ yàrá mi wájú ilé mi nínú ilé mi náà mo ti ń ṣe ni mo ti ń kírú mọ́lẹ̀ mi ẹ̀yin wá gbé mi lọ kóòtù torí rẹ̀ ń lọ ni pé èyí tí mò ń ṣe nínú ilé mi ó ti dẹ̀ṣẹ̀ ń lọ ni torí pé kò sáfà nǹkan bàdàn. àbí kò sí bẹ́ẹ̀ ni bóyá kò sí àfà Ìbàdàn kì í ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ àwọn àfà Ìbàdàn ọ̀dọ̀ àfà àlọ́ ló ti dẹ̀ṣẹ̀ gbogbo ayé ẹ̀mọ̀ gbà mí ọ̀rọ̀ gidi mo mọ̀ rò pé wọ́n gbé lọ kóòtù ẹgbẹ́ wọ̀rọ̀ tó gbé lọ kóòtù adájọ́ kẹrẹ́ sí jókòó ó sì fẹ́ dánú ẹjọ́ yìí ṣé bẹ́ẹ̀ wà láyé bàjẹ́ tó ní ó wà ní pé wọ́n délé wájú adájọ́ nílùú Ìbàdàn bíi kó sí táàtì gbẹrú ẹjọ́ yìí adájọ́ kẹrẹ́ sí jókòó sí gbẹrú ẹjọ́ yìí ẹ dàpọ̀ ẹgbà mí kí mo ṣe mo jókòó nulẹ̀ mi mo ń kírú mọ́lẹ̀ mi lọ́nà tó gbàdọ̀ mi lọ́rùn freedom of religion nígbà tí ìlọ mọ́ṣáláṣí tí ìlọwájú mọ́ṣáláṣí ìlọlẹ̀ lè mọ́mù tí ìlọlẹ̀ làdáni kí mo ṣe ẹbẹ́ dàpọ̀ gbogbo ayé abiyamọ ayé ẹgbà mí o ìjínigbé ẹlẹ́ẹ̀kejì mọ́ ni lórí pé mo tó sàmì lọ́nà tó gbàrù mi ẹjìn gbọ́dọ̀ wọn o kò mọ̀ jẹ́ mi mọ́ o. ní Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin tí mo sì jẹ́ mẹ́mbà Ìlọrin Heritage Preservation Foundation tí mo sì jẹ́ kan lára àwọn lọ́ọ̀yà tí wọ́n represent wọn nínú kéèsì Talọlọ́run Abdulazeez Adébọ́lá Talọlọ́run. Bí wọ́n ṣe pé kéèsì wa láàárọ̀ yìí àwa gan wà surprise pé àrí Talọlọ́run ní kóòtù láàárọ̀ yìí àdẹ̀rí lọ́ọ̀yà ní kóòtù láàárọ̀ yìí so kò wà represented despite the fact that we have fully perfect service on him àti comply with the order for substitute service tí kóòtù ní ká serve through social media and one national newspaper so àti serve. gbogbo ayé ẹgbà mí o ṣẹgbọn tán wí wọ́n ní àwọn fẹ́ bá mi ṣẹjọ́ ẹni tẹ́ fẹ́ bá ṣẹjọ́ adájọ́ ọmọ ìyá mi lẹ́nu wọn ọmọlé ẹni tó fẹ́ bá ṣẹjọ́ ẹni tó fẹ́ bá ṣẹjọ́ wọn mọ̀ sí lé wa irú ẹjọ́ wo rèé ẹ mọ̀ gbà mí mò ń gbé Ìbàdàn ò ń gbé Ìlọrin ó bá ní pé mò ń ṣe kẹ̀kẹ́ ó fẹ́ bá mi ṣẹjọ́ ó bá sọ pé ọkọ̀ olọ mídíà ṣẹjọ́ mídíà ló fẹ́ rò ní ẹgbàdúgbẹ́jẹ́ wá mídíà kàmọ́ ro mídíà gbàdá kójọ mídíà lè fẹ́ rò ọ̀dọ̀ mídíà ọ̀nkọ lẹ́tà síta ní lẹ́tà yìí tọ́bọ̀ lẹ́tà kẹ̀kẹ́ mọ̀ gbà mí ìbẹ̀rẹ̀ ẹjọ́ kẹ̀kẹ́ yìí tọ́bọ̀ lẹ́tà kẹ̀kẹ́. wọn ò sì mú ìwé pẹ̀jọ́ kan wá bàdàn. wọn ò sì mú ìwé pẹ̀jọ́ kan wá bá mi bàdàn ìtọ́bọ̀ lẹ́tà wọn mú pẹ̀jọ́ wá bá mi bàdàn ó sì á di pé òun bá mi kí mo fẹ́ wá sí ńlọrin agbẹjọ́rò mi ò yọjú ìjọ mo sọ pé mo bẹ̀rẹ̀ ẹjọ́ wò lálọ́ pè mí àti ẹ̀pọ̀ tí àwọn agbẹjọ́rò lórí kí ni mo ṣe àwọn kí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ ìdógúnmọ̀ ni kódà ará Àbújá gan nísìn yọ́kàn múwe ni yọ́ bá fi sí íńtánẹ́ẹ̀tì òun fẹ́ bá lábàá ṣẹjọ́ yọ́ bá lọ kóòtù nígbà bóyá àbí bó ṣe rí kọ́nù ni ará Àbújá yọ́ bá lọ pọ̀ fẹ́ bá lábàá ṣẹjọ́ ará ilẹ̀ Haúsá yọ́ bá ní akóngóngóngóngóngóngó yọ́ sọ Haúsá rẹ̀ yọ́ bá ní fẹ́ bá lábàá ṣẹjọ́ yọ́ bá lọ kóòtù yọ́ bá fi sọ̀rọ̀ láìpẹ́ mọ̀ bọ̀ kóòtù mọ̀ bọ̀ nọ́ọ̀tì o torí nọ́ọ̀tì lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ń lọ ni èmi ọmọ Yorùbá kí mọ̀ bọ̀ nọ́ọ̀tì o kí wọ́n kágbàjọ́rò bọ̀ lórí kí ni kò mọ̀ yé mi abẹ́ ẹ̀gbọ́n táwọn tẹ́pẹ́ àwọn alágbẹjọ́ wo òun wí ni. So after service what is expected of him òun náà ni kó wá sí court kí ó wá defend the allegation ti Ìlọrin Heritage Preservation Foundation tí wọ́n fi kàn so our surprise kó wá sí court ẹ̀sùn tí wọ́n fi kàn Talọlọ́run kò ju wípé ó tàbùkù ó mọ́kì ẹ̀sìn Islam ní ọ̀nà tí kò bá òfin mu títàbùkù tí a mìn ní pé gbogbo àwọn tí wọ́n bá rántí a rí pé ní ìgbà tí a ṣe ọdún ìtúnu àwẹ̀ ní ọdún yìí ní February sometimes in February ẹni tí a fẹ̀sùn kàn yìí Talọlọ́run àti àwọn mẹwàá wọ́n kóra wọn jọ wọ́n wọ agbádá wọ́n wé láwàní wọ́n dress gẹ́lẹ́ bí àwa mùsùlùmí ṣe máa ń dress wọ́n wá lọ pàfọ́ọ̀mù irun tí wọ́n táìtù ní irun pé àwọn kírun ọdún ní shrine ní ojúbọ bóyá èṣù ní àbí nǹkan kan àwọn tí wọ́n ń bọ níbẹ̀ so wọ́n dẹ̀ tàbùkù ẹ̀sìn wa wọ́n tàbùkù bí a ṣe ń kírun látara wípé báwa ṣe ń kírun kọ́ ni wọ́n ṣe wọ́n fi tàbùkù nígbà tí wọ́n rí tí gbogbo wọn sọ pé Ifá akíbárú Ifá akíbárú. ẹ dákun ẹ ṣàánú mi o ọ̀rọ̀ yìí a máa ń pè lọ́wọ́ mọ́ láàárọ̀ nù ó ní àwọn ìjọ tí àwọn sọdún tàwọn ní yí ní mọ́ṣáláṣí wọn èmi náà wá ń kírú mọ́lẹ̀ mi ní kọ̀rọ̀ yàrá mi títẹ̀yìn bá ń sọdún sẹ́kínú tèmi mọ́ bàjẹ́ ni bẹ́ẹ̀ ṣe sọdún ní ìsìn kémi wá wọnú yàrá kí n máa sunkún ṣé tẹ́ fẹ́ nu ẹ̀ ń sọdún títí yín èmi náà kírú mọ́lẹ̀ mi nínú yàrá mi
ẹ wá mọ gbọ́n tó wí o ó ní mo wá ní Ifáwù akíbárú gbogbo ẹ̀yin èèyàn dákun agbẹjọ́rò tí agbẹjọ́rò lè lè yàgò kúrò àbúrò pẹ̀jọ́ Ifá akíbárú is language pé akíbárú pé nǹkan tóbi Ifá mi ń tóbi sẹ́yìn ní èébú mùsùlùmí Ifá mi tóbi Ifá akíbárú ṣé language lárúbáwá wàhálà dé báyìí o gbogbo ẹ̀yin èèyàn yín wọ́n sàn tún òkúta ọlọ́run yìí á fi ìyà jẹ gbogbo ọ̀nà wọ́n wá gbọ́ tágbá tí wọ́n gbà fìyà jẹ mí wọ́n wá lọ wú kan wá tí n bá fi language lárúbáwá tí n bá fi ń ṣàdúrà níwájú Ifá èyí ti túmọ̀ sí pé mo tàbùkù ìsìláàmù ni ẹ̀dùn ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yé mi gan mọ́ báyìí mo ń fi Ifá ok ká ní pé mo ní ákí mo dúró síwájú Ifá mo ní Ifá is great Ifá is great ṣé ayépé Christian náà wà mú mẹ́nu wípé èdè tá a fi ń sin Jésù ló fi ń pe fáyì àbí sáà pé mo lọ pé bó wọ́n sì mọ́ pé Ifá tóbi pé ìkan tóbi ní Haúsá tí bá fa Haúsá sọ pé Ifá tóbi ní ilé Haúsá ayépé Haúsá náà wà mú mẹ́nu ayépé that Akbar is Arabic language ni àwọn náà kọ́ kékeré owó la fi kọ́ àbí owó la fi kọ́ náà èyí tí mo kọ́ tí mo sì ń lò níwájú lọ́nà tó gbára mi lọ́rùn is a freedom of religion ọ̀rọ̀ wọn ló gbà pé ọ̀rọ̀ wọn lè ní pé Ifá tóbi Ifá akíbárú ló gbà disturb ti yín ọ̀rọ̀ Ifá akíbárú lẹ́wà gbé lọ kóòtù ọ̀rọ̀ Ifá lẹ́gbẹ́ lọ kóòtù Ifá akíbárú tí mò ń kí Ifá lẹ́yìn gbé lọ kóòtù gbogbo ẹ̀yin ajàfọ́tọ̀ ọmọnìyàn nítorí wàá mọ̀ dáhùn sí kóòtù nù nítorí adájọ́ kan tó jókòó lé lórí nù tó fẹ́ dá bóyá ajàfọ́tọ̀ ọmọnìyàn ní tí wọ́n ní kémi wàá mọ̀ dáhùn kóòtù nù o tani mo gba lọ́yà fún nítorí pé mo ní Ifá mi tóbi o mo ní mo gba lọ́yà fún nígbà tí wọ́n jókòó mọ́sálásí rẹ tó ní Allahu akíbárú pé Allahu rẹ tóbi Allahu rẹ tóbi Allahu rẹ tóbi èmi wá jókòó sínú ilé mi tí ń wà mọ́sálásí mi ò dẹ̀rù láfíríkà ẹnu náà mo fi sọ Ifá mi ó tóbi o Ifá mi akíbárú o Ifá mi akíbárú o ó wá disturb wọ láti di Ìbàdàn ó wá disturb wọ lọ ní. bọ́dì náà ló mọ̀ pé ọ̀rọ̀ náà tó sọ tí ajá mọ̀ kínní wọ́n ń gbógun tilẹ̀ Yorùbá ogun ni wọ́n ń wá ṣùgbọ́n ìtẹ́fẹ́ ṣe iná lẹ́fìsà ṣe mọ́